sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà tó Tùǹgbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ fi sí báyìí ní tiwa o Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o òní ọjọ́ ajé Monday ọjọ́ ìkẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá 2021 kábíyèsí Ọlọ́run. Ìwé Aláwòye mi sọ pé alápátánrín ó níṣẹ́ tó ń ṣe fún ìyá ẹ̀ tó wo ìyá ẹ̀ bá bọ́ sínú ṣágo yóò fi apá tínrín ẹ̀ bá ìyá ẹ̀ mu. Alápátánrín ó níṣẹ́ tó ń ṣe fún mọ́dà tiẹ̀ owó mọ́mì ẹ̀ ló bọ́ sínú ṣágo yìí ọwọ́ tínrín ẹ̀yẹn ìgbà yẹn ló máa wúlò ká ní kò sóhun lé ni owó yẹn gbé ó rà nìyẹn o ló fi jẹ́ pé mo wúlò fún ẹ wúlò fún mi a kàn lè má ti mọ ibi tá a ti wúlò fúnra wa ni ẹlòmíì kankan rí ẹ kó ya fọ́tò pẹ̀lú ẹ ó tán ibi ìwúlò ẹ nìyẹn ó jẹ sókè nìyẹn o ẹlòmíì kó sáìn nìyẹn o ẹlòmíì kó dẹ̀jẹ̀ pé akókàn sọ̀rọ̀ nípa ẹ ẹlòmíì kó kàn sọ ẹ pọ̀ bí olórí agbọ́tì pẹ̀lẹ́ ní tí Ọlọ́run máa lò fún ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yé English teacher mi dá sí o the man you look down upon today you may need tomorrow má fojú rẹ náà má relegate ẹnikẹ́ni torí pé ẹni tó rò pé kò lè jẹ́ nǹkan ó lè jóun ló máa wúlò fún ẹ ìròyìn la wá kà o Benjamin Adesina Ọlọ́run tọ́lá ní orúkọ ti èmi ẹ káàárọ̀ o. akíwá kojúmọ́ mọ́ níbi yòówù tí a bá ti ní àǹfààní láti máa bọ́kọ́ ní Tùǹgbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì ní tiwa lọ́nà ló pé orí bẹ́ẹ̀. ọpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ Èdùmàrè ọba tó ní kọ́kọ́rọ́ ọjọ́ ọba tó ní kọ́kọ́rọ́ ọ̀sẹ̀ ọba tó ní kọ́kọ́rọ́ oṣù ọba tó ní kọ́kọ́rọ́ ọdún kọ́kọ́rọ́ ọ̀sẹ̀ tèmi ó tún ṣí inú lẹ́bọ̀ rẹ̀ bó ṣe ń ṣí eré ayọ̀ ohun ìbùkún àlàáfíà yóò jẹ́ tí kò wá wà láṣẹ Èdùmàrè àti àwọn olólùfẹ́ àmì àti àṣẹ o ìkànnì ọ̀sẹ̀ yásán àṣọ sọmọ títọ̀ ń ta ìkú àmì o reverend ló ń gbàdúrà àmì àti àṣẹ adáwọlọmọ packaging ọmọwé ní ajé àlámì Ọláyẹmí Àkànní lórúkọ mi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i. lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí òun gbọ́dọ̀ jákè kí ló dé àwọn ìwé ìròyìn Vanguard lápá tún The Guardian lápá sí lókè téńté mo ní ìwọ Premium Times lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ The Nation náà wà ń bẹ̀ àwọn ṣáà wọ́n pọ̀ bíbà ní o pẹ̀lú àwọn àkọlé ọlọ́kan ìjọ̀kan tó hàn ní láàárọ̀ yìí. òun gbọ́dọ̀ jákè. ajákè. oníṣẹ́ tó ń ṣe lánàá. kábíyèsí Ọlọ́run orílẹ̀ Ifọ̀. kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ ni àkòrí ìròyìn wà ń bí lówùúrọ̀ ìlọ́lọ́kun ìjọ̀kan Vanguard Punch wá The Nation wá Daily Independent wá Daily Trust wá gbogbo ẹ̀ ní. Prime Times náà. bẹ́ẹ̀ni wọ́n kàn gbalẹ̀ jani pẹ̀lú àwọn àkọlé ọlọ́kan ìjọ̀kan. bẹ́ẹ̀ni. iye mo rí iṣẹ́ yà gàdàgbà ni mo rí eléyìí pé lásìgbò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó dà pé ó ń borò sí jáìn bí àṣà obìnrin mi jáìn torí pé Marafa ó ní búní kò lọ inú go school kò tiẹ̀ kàwé rárá olóṣèlú. kábíyèsí ọlọ inú àkòrí ìròyìn tó wà dé tí mo fojú gan nílò òwúrọ̀ tó ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n náà ti bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ o àní níbo ní ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgbáradì ìdìbò yan gómìnà ìpínlẹ̀ méjèèjì ọdún tó ń bọ̀ ọ̀sẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ìwé ìforúkọsílẹ̀ fọ́ọ̀mù ọ̀hún. ìwé ìròyìn Vanguard náà ni mo rí o ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù lápá tún lápá sí òkè téńté àbí ọwọ́ ìsàlẹ̀ àbí kò gbẹ̀rẹ̀ àbọ̀wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ni mo rí eléyìí o pé ẹni tó jẹ́ pé akọ̀wé publicity secretary fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ti akọ̀wé ìpolongo wọ́n ti gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ kàn ti dá dúró pé ọ̀yá kí ló ṣe tó fi jẹ́ pé wọ́n dẹ́ẹ́dẹ́ rẹ̀ lóye pé wọ̀kẹ́ ó lọ kí Sòlódò pé ìwé Aláwòye mi ní iṣẹ́ tí wọn ò bẹ ni tòun ti yà ló máa ń rìn tá a fi jẹ́ ràn ẹ́. àbámọ̀ àwọn ṣe ayẹyẹ ó di àpọn léṣù kíyàn pé kọ́ńgà kú oríire o. iṣẹ́ tó dẹ̀ gbà nìyẹn akọ̀wé pé abá ẹ̀ yọ wọn ní ta ń ràn ẹ́ ó yá wọn jàbọ̀ o. inú àkòrí ìròyìn tó wọ̀dé lówùúrọ̀ tó ní àwọn ọ̀dọ́ àjọ Biafra ẹni ẹ wo ẹ̀yin gómìnà tẹ́ wà ní apá gúúsù ìlà oòrùn gbogbo ọmọ àtẹ̀fisà àmọ́ ẹ tètè ẹ fi wọ́n sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọmọ àdúgbò kò lajà máwọn gómìnà apá gúúsù ìlà oòrùn ẹ jù wọ́n lẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ ọmọ ìkànlẹ̀ ni o. aláwàdà ni wọ́n oníyẹ̀yẹ́ eré náà ń ṣe
tí wọ́n á jí àwọn comedian ni o ẹnìkan ló sọ̀rọ̀ o nínú ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ pé ìkànnì pàtàkì ló sọ̀rọ̀ nípa àwọn IPOB ó ní adẹ́rìn pòṣónú ni wọ́n Fáló ni wọ́n Aláwìyé ni wọ́n Bùkátà mọ́ ní kí lórí tó fi pọ̀ ní láwàdà pé eré ni wọ́n ń ṣe kéje kí wọ́n síríọ̀sì ó wà níwẹ̀rẹ̀ yìí PM tó jáde ní àárọ̀ yìí eégún ẹ̀ tó jáde kó láìwo lágbára Ọlọ́run kíkà mi. kábíyèsí ọ̀rọ̀ pínì tèmi náà ti bẹ̀rẹ̀ pọ́ǹchì iná àtẹ̀síta ìròyìn pọ́ǹchì jáde lówùúrọ̀ tó ní àwọn àjọ tó ń gbà wọlé sápò ìjọba ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà nílùú Àbújá wọ́n ní rọ́ o àwọn òmò kankan pẹ́ o ìyẹn lẹ́tà ìgbanisíṣẹ́ tó ń fò fẹ̀rẹ̀ kiri bí lórí pápá àwọn ọmọ pẹ́ o ẹ má lọ tẹ́rì sí o ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ìròyìn Naija News rèé o orílẹ̀-èdè tó dájú ní àgbáńláyé ìkan rèé pé Ọ̀ṣun Èkìtì 2022 tàbí pé gómìnà tó tún mọ́ wà lóróyè nígbà táwọn tó wà bá kó ń bẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n ti ṣe àlàkalẹ̀ pé báyìí ni àwọn ètò tí àwọn ọ̀dà pé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀ sí ta ni. ọmọ abẹ̀ sí níta lọ́sẹ̀ yìí. ní ọ̀dọ̀ tiẹ̀ tó múlẹ̀ kan eléyìí wọ́n ṣe àlàkalẹ̀ bí àwọn ètò àwọn ṣe máa rí. ok nínú ẹ̀kọ́ ríròyìn tí mo tún fojú gan ní kábíyèsí Ọlọ́run àwọn òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ní láyé kò sí tó jọ o ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó dún mọ̀húrú mọ́ yín o ipe àwọn ní lérògbà láti gbàjọba lọ́wọ́ ààrẹ Buhari láyé olóòótọ́ làwọn máa ṣe sí òfin Nàìjíríà àti ààrẹ orílẹ̀-èdè àwọn kábíyèsí Ọlọ́run eléyìí Daily Nigeria ni o àtẹ̀síta ti ènìyàn pé àwọn ẹ̀yà àríwá lọ́run tó yẹ pé tí wọ́n fi apá agbègbè àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n fi ṣe ibùjókòó tẹ́ pé bẹ́ẹ̀ náà ti ń ṣọ̀rọ̀ ajé tí wọ́n ní àtìlẹ́yìn àwọn rẹ̀ fún kíni o kí ẹni tó máa jẹ́ ààrẹ ní Nàìjíríà tó dáa jùlọ ní àgbáńláyé ní 2023 nígbà tí èdè kó wá láti inú ẹ̀yà Ìgbò gbólóhùn kan tí ó gbọ́dọ̀ jẹ́ àbọ̀ tọ̀rọ̀ ṣe àbí gbólóhùn kan àgan àpérò ọmọríwo wọn ń dáhùn ẹ máa rò ó. ẹ wo yé àtẹ̀síta ìròyìn rèé o láti inú ìwé ìròyìn Vanguard àwọn onífàyàwọ̀ ló jẹ́ kí ìrẹsì wọn o ẹ mọ̀ tẹ́ máa dájú sọ tẹ́ bá ní ìrẹsì wọn àwọn onífàyàwọ̀ ló jẹ́ kí ìrẹsì wọn tá ń sọ bẹ́ẹ̀ mínísítà fún owó náà lórílẹ̀‐èdè Nàìjíríà ló sọ di mímọ̀. àwọn àjọ DSS ti sọ̀rọ̀ sókè láàárọ̀ yìí o kí náà sọ ìwé ìròyìn Blueprint ni mo tèrè tó gbalẹ̀ ó jẹ gàba ni pé ẹ̀kọ́ tí ikú ẹ̀ di tí yín sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ àwọn rọlẹ́ parúmọ̀ English teacher many rumors are created by haters spread by fools accepted by idiots àwọn tó yẹ pé akóyèrè ẹni wọn kàn jó kalẹ̀ nígboro ni a máa jà lọ bí ìjì ni o tẹ́wọ́ àwọn wèrè ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn oníṣẹ́ méjì tí wọ́n àwọn ọ̀dẹ́ wa gbàgbọ́ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ́yẹ̀ lórí láì wádìí wọ́n ti ṣẹ̀sí Ọlọ́run torí pé báyìí ní wádìí gbogbo kí ó di ètò ìdára mú ìròyìn làwọn kà. iná kórìròyìn tí mo tún fojú gan ní lówùúrọ̀ tòní ìdí rèé tí ọpọlọ mi sì ṣe jí pé lẹ́ni ọdún 73 tá à ń sọ bẹ́ẹ̀ Aláàfin ló sọ bẹ́ẹ̀ o. kábíyèsí ẹ̀fíìsì gbogbo ẹ̀ kábíyèsí ọlọ yé ìwé ìròyìn ní Punch oníṣòwò ní mú àkórí àmà mú ẹ o lẹ́yìn tí mo rí Sàràkí ó ṣe àtìlẹ́yìn fún pé ṣẹ́rí ẹ̀yin tó wà lórí ilé ìgbìmọ̀ asòfin lásìkò yìí látàrí àbádòfin jẹ́ pé ó gbọ́n wájú kọjá pé primary ìdìbò pé a fẹ́ yan ọmọ oyè kó jẹ́ gbangba ẹ wo ààrẹ Muhammadu Buhari ẹ buwọ́lù ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kò sí tó da tó Sàràkí. àtẹ̀síta ìwéèrè yìí Punch ọ̀gbẹ́ni kan rèé ẹni ọdún 45 nínú àhámọ́ àwọn ọlọ́pàá látàrí pé kí ni ó fún ọmọ ìyá méjì lóyún níbo. kábíyèsí Ọlọ́run. lágbègbè kan ní ìpínlẹ̀ Delta fẹ́rẹ́kìtì. àwọn yẹn ìwé àti petition kábíyèsí Ọlọ́run jàfẹ́tọ̀ ẹni lọ́rọ̀ wọn. ẹ wo odò tí àwọn ọlọ́dọ̀ odò tí a gbọ́ ní òbẹ́ èmi kì í gbàgbé ẹ̀kọ́ tó máa kọ́ mi tó máa ń kọ́lẹ̀ mo ti kọ́ sínú ìwé agbó díẹ̀ díẹ̀ kó máa gbé mi tábà lọ rọ́ọ̀lù tá a gbọ́n lẹ́ẹ̀kan gbìn ló gbẹ tán kí la tó fẹ́ wá gbọ́n nígbà tá a padà dé òun ló dín fáfún pé tábà ti òkè lọ́rùn dé lágbára Ọlọ́run a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjì. báwa sílẹ̀kùn oore tuntun 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 àlùbáríkà ọjọ́ àná àlùbáríkà ọjọ́ ìní
alùbáríkà ọjọ́ ọ̀la bá wa sílẹ̀kùn oore tuntun. gbogbo sọmọrí ó tó bá jí lówùrọ̀ àtọ̀rọ̀ lọ́wọ́ aláwùrọ̀ bí kó bá sì rí kálukú o. mo wá ń jáde lálẹ́ ní ó Elédùmarè láti lọ ṣiṣẹ́ ọjọ́ mi ọlọ́run dákun ṣàánú mi o. torí pé ìwọ nìkan lẹ́mi yóò mọ̀ o lọ́rọ̀ lérò wá kì í ṣe mo lọ àmì kan àbíwọ́. mo gbéra nílé pẹ̀lú bísímíláì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. ìjìnlẹ̀ ní ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o yé ìwé ìròyìn Vanguard ni mo fi ń ṣíde o àkọlé tí mo rí tó hàn dé gàdàgbà ni pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lásìgbò nínú ẹgbẹ́ tiwọn ó dàbẹ́ ni pé ó ń burú jáìn bí àṣà obìnrin mi o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o látàrí pé Marafa ó ní ìwọ alága ìgbìmọ̀ afúnṣọ́ kájíká committee bú ní you no go school ó lọ sí sùkúrù ó kàwé àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó lẹ́ni abúyájẹ ní àná ẹni àná dẹ̀rẹ́ ó yájẹ ní àlùpà ìbá olùlọ́run ìbá yorùbá lódì fáfúròyìn tó wọ́n dé pé làásìgbò tó dàbẹ̀ ni pé ó ń fojú hàn dénú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹgbẹ́ alágbàtà pé lọ́wọ́ tí a wà Nàìjíríà jẹ́ pé àwọn náà ń tún kọ orílẹ̀ tó dájú ní àgbáńláyé lọ́jọ́ ìsinmi Sunday ní àná ó dàbẹ̀ pé ó tún fẹ́jú kẹ́kẹ́ sí ní o látàrí pé kí ni o ìkànkan nú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹgbẹ́ láti ìpínlẹ̀ Zamfara torúkọ wọn dé bí o Senator Kabiru Marafa ló jẹ́ pé ó ń bá ẹni tó jẹ́ pé alága ìgbìmọ̀ afúnṣọ́ torúkọ tiẹ̀ wọ́n dé bí o Máyè Màlábù ní pé ó dàbẹ̀ ni pé jíjẹ́ alága fún àgbà fún iṣọ́ yìí ó tún jẹ́ gómìnà tó wà lóróyè ní ìpín pé kò bá òfin mu pé kò tiẹ̀ jọ pé kì í ṣe tó da àtọ́ ọ̀rọ̀ ìwé aláwòye mi lọ́sọ̀rọ̀ pé ohun tí ò da ó ní kò lórúkọ méjì tí ń jẹ́ ayé pé ìyá àbíyè o lójú abímọ̀kú inú yẹn máa bàjẹ́ ni pé kò da o gẹ́gẹ́ bó ti yàn dé mi pé ní ọjọ́ ìsinmi Sunday àná yìí ní olúlo orílẹ̀ tó dayò ní àgbáńláyé tẹ́ pé Àbújá ní Marafa ti jẹ́ pé àwọn oníròyìn tẹ́ pé ń bá sọ̀rọ̀ pé eléyìí dá ó ní fún ọdún 8 ẹ wo gómìnà Bólúyìn ó ṣe àlàyé ó ní ẹni tó wà lórí ìgẹ́bí gómìnà ó lófin Nàìjíríà tó dájú ní àgbáláyé pé ṣé yẹ kó rí bẹ́ẹ̀ pé torí òfin Nàìjíríà tó dájú ní àgbáláyé pé kò fàyè gbà kó jẹ́ pé òun náà ní alága kìíní ó wá ń sọ̀rọ̀ mí o ní tó jẹ́ pé gbólóhùn kan ni tó jẹ́ pé ó nílò àkíyèsí ó ní a máa dojú kọ ní ilé ẹjọ́ kì í ṣe pé ó ní pọ́npọ́ yọ pọ́npọ́ oníkùmọ̀ gírígbògírígbò rárá o èso rárá o ó ní nílé ẹjọ́ ọ̀nà ẹjọ́ làwọn lò pé ó dà pé alàgbà Búníyì ó ló ti tọ̀ wọn mo ní mo wá ka ìwé ìròyìn láti wò pé ẹ̀ṣẹ̀ wo ni Búníṣẹ̀ tó jẹ́ pé mọ́nà pé ó ti tọ̀ wọn àwọn dẹ̀jọ̀ fà ẹ wo ní ẹgbẹ́ òṣèlú náà ni o ẹgbẹ́ òṣèlú All Progressives kan ló jẹ́ kí n sọ pé bó ṣe mú ilá rẹ̀ pé làásìgbò bẹ̀ bí ẹni pé ó tún fẹjú kẹ̀kẹ́ sí ni o látàrí pé kí ni o Marafa sọ pé Búní ó kàwé tó bá kàwé ẹ jẹ́ kó wà lóróyè gẹ́gẹ́ bí elé àtẹlẹ ẹni wọ́n mú ìròyìn Vanguard ẹ̀ka ó díẹ̀ bó kà mẹ́ o. tó bá jẹ́ pé a fẹ́ sọ ìbò kàwé yẹn dáadáa ni you know count book. ẹ̀ka 1 2 count book ni. count book. ẹ̀yin Olúwa lógo ìjọ Holy Ghost Fire Apostolic land of. tó bá jí lówùrọ̀ àtọ̀rọ̀ lọ́wọ́ aláwùrọ̀ bí kó bá sì rí kálukú o. mo wá ń jáde lálẹ́ ní ó Elédùmarè láti lọ ṣiṣẹ́ ọjọ́ mi ọlọ́run dákun ṣàánú mi o. torí pé ìwọ nìkan lẹ́mi yóò mọ̀ o lọ́rọ̀ lérò wá kì í ṣe mo lọ àmì kan àbíwọ́. mo gbéra nílé pẹ̀lú bísímíláì. Iṣẹ́ wa lọ́nà yóò kárí, ọwọ́ kì í rẹnu àìní ìdẹ̀yìn o, àdá kì í roko àìní bọ̀ wọlé,
ló pé orí bẹ́ẹ̀. inú àkọsílẹ̀ àtẹ̀jáde ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní ìròyìn tó gbé jáde kábíyèsí ọlọ́run Punch rèé Premier Times òun náà gbé jáde kábíyèsí ọlọ́run níbi tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n mà ti sọ di mímọ̀ wọ́n ní títa fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ fọ́ọ̀mù òǹdíje dùgbò àwọn tó ṣetán láti jáde àní gẹ́gẹ́ bí òmòye pé sẹ́mi fẹ́ jíde dupò gómìnà ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ọ̀ṣun lè tó máa wáyé ní ọdún tó ń bọ̀ ọ̀sẹ̀ yìí ni ó ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun nífẹ̀ẹ́ láti díje dupò gómìnà bí àwọn ìpínlẹ̀ Èkìtì ní o ìpínlẹ̀ Ọ̀ṣun o ó fẹ́ jáde láti díje dupò gómìnà ọ̀sẹ̀ yìí ó máa bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ ó ní ọjọ́ kẹrìndínlógún tí í ṣe ọ̀la ó bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù ní ìpínlẹ̀ Èkìtì tó bá dọjọ́ kejì lẹ́yìn yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ wọn ẹnikẹ́ni tó ń pọ̀ òun nífẹ̀ẹ́ láti dájẹ́ dupò gómìnà kó wá ra fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú èkéyìí tó bá ti mọ̀ pé ó ṣetán láti jáde dupò tá a sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìyẹn fún àwọn ìgbìmọ̀ fìdíhẹ́ tí wọ́n yàn fún kò kárí ìyẹn ní ẹnu ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ṣètò lórí àwọn ìpàdé àpérò ìyẹn tinú ẹgbẹ́ òṣèlú APC John Akpamudohe olùmọ̀sọ́ di mímọ́ iná tó fi léde láàánú òde nílùú Àbújá ó ṣe àlàyé ó ní ìtítà ìyẹn fọ́ọ̀mù ọ̀hún ó ní fún ìgbáradì ètò ìdìbò tó jẹ́ pé àwọn àjọ elétò ìdìbò àwọn àjọ olómìnira tí wọ́n ní sọ́dọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà lè tọ́ ti sọ́ di mímọ́ pé ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tó ń bọ̀ wọ́n ní ètò ìdìbò yàn ìpínlẹ̀ Èkìtì máa wáyé bákan náà tó bá di ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún tó ń bọ̀ bákan náà ètò ìdìbò yàn ètò ìdìbò yàn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó máa wáyé bákan náà ọba ní fún gbáradì eléyìí o ẹnikẹ́ni tó fẹ́ jáde láti dupò kó wá ra fọ́ọ̀mù Èkìtì ó máa wáyé tọ̀ṣun náà máa wáyé lọ́dún tó ń bọ̀. iná tẹ̀síta ìròyìn tó jáde lówùrọ̀ tòní mo ti fojú gan ni ẹ̀. kábíyèsí ọ̀nà bẹ́ẹ̀ ló ń fọwọ́ tọ́ mi Èkìtì kí n. ọwọ́ mi kàn ẹ́ àbí. yéé ìwé ìròyìn fanga ìròyìn ayọ̀ ni. ìwé kí ni ṣo kábíyèsí ẹ bá ń wo yí ẹ kí mo ti máa ta dànù. ìwé ìròyìn fanga ló sì wà lórí tábìlì níwájú mi mo rí mo ní mi eléyìí màá ka o ó sọwọ́ ẹgbẹ́ òṣèlú APC o àkọlé gàdàgbà tó wọ̀ débi ni pé ẹgbẹ́ òṣèlú alágbára tó ń tukọ̀ Nàìjíríà lọ́wọ́ tí a wà yìí APC ni o wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ publicity secretary akọ̀wé àtẹ̀síta pé ó yá kó lórí bọ́lẹ̀ látàrí kíni ẹni tẹ́tẹ́lẹ̀ pọ̀ ju o pé ó ní wọ́n Soludo ṣáàṣì kò fẹ́ sọ ó máa kú oríire o ó tán o ní wọ́n gbẹ̀sẹ̀ lọ́wọ́ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní iṣẹ́ tí wọn ò bẹ́ ni tòun ti yà lórin o nǹkan táwọn aràn yàn báyìí lọ́pọ̀ ìgbà máa bá yàdé lódì fáfúnrin tó de pé ẹgbẹ́ òṣèlú Progressive Congress ti ìpínlẹ̀ Anambra tẹ́ pé Anambra ni wọ́n kéde lára tẹ́ pé orúkọ tó wọ̀n débi tẹ́ pé akọ̀wé àtẹ̀síta wọn tẹ́ pé orúkọ ẹ̀ jẹ́ Okelo Madukaife ló jẹ́ pé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ pé kí ló dé tá a fi iṣẹ́ rán ẹ látàrí pé kí ni o pé ó hàn dénú ìwé ìròyìn pé ó kí kò fẹ́ sọ ṣàṣolùdò kó rí pé látàrí pé àwọn ìlú dìbò fún ẹ ti fi hàn pé ìwọ ni wọ́n fẹ́ lóyè tí wọ́n bọ̀ ta dìbò fún tẹ́ pé wàá bọ́ sọ́yẹ pé mo kí ẹ wá aláyọ̀ nìyẹn mò ń bá láyọ̀ yọ o gẹ́gẹ́ bó ti hàn dé ni pé ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú Progressive Congress ní ìpínlẹ̀ Anambra ìtẹ́ porúkọ tiẹ̀ wọn níbi Basil Ejidike ló sọ̀rọ̀ pé ó ló tiẹ̀ ń dùn wọ́n ó ló tiẹ̀ ìbánilọ́kàn jẹ́ ní àwòká ló ti ń sọ̀rọ̀ sókè pé ẹwẹ́ tó yẹ pé ó pè rẹ̀ ní Okelo Madukaife yìí pé àwọn ti dá dúró ní oṣù kẹfà ọdún yìí àwọn oníṣègùn tó ń jẹ́ ìyàlẹ́nu fáwọn láti máa tún rí lórí àrọ amóhùnmáwòrán tó jẹ́ pé ó tún sì ń sọ̀rọ̀ gẹ́gẹ́ pé òun ni akọ̀wé àtẹ̀síta tó jẹ́ pé lórúkọ ẹgbẹ́ yìí ó tún wá ti pọ́npọ́n báyìí pé tó ń sọ pé ìṣẹ́sẹ́sì gọ́vnà ilẹ̀ tán ṣẹ̀yàn àwa kí ẹ kó rí o lórúkọ ẹgbẹ́ tí wọ́n tá ló rán níṣẹ́ ọ̀rọ̀ ìwé English teacher mi ni o ó ní disciplined people are successful people àti pẹ̀lú English teacher mi sọ pé he will live without discipline dies without honour ẹni tó bá ti ń sùn tó ń jí láì sẹ́pẹ́ nìkan bá wí tó ń gbọ́n fúnra ẹ̀ ò ní ìkúrẹ́ níjànú akula ẹni ọlá o àti pẹ̀lú irú ayé burúkú ló máa gbé tó bá tún wá rí àwọn kan láyé káyìí dáì tán lè bá wípé àkódá tó ṣe yìí a máa rọ́tìn a máa dípẹ̀tà a máa bàjẹ́ lọ́ni o ló jẹ́ kí ẹgbẹ́ òṣèlú Progressive Congress ní ìpínlẹ̀ Anambra kan sọ pé wọ́ọ́ tó yẹ pé ó pè rẹ̀ ní ẹ má dùn Kaife yìí ó yá má pè rẹ̀ ní torí pé ó kí Soludo ẹnu wọn mú ìròyìn wo ìwé ìròyìn Vanguard ni mo ti rí díẹ̀ tí mo kà ń bẹ̀ onífàkì tán ó gbọ́dọ̀ take time kó má padà kiri ẹ̀ mọ́ nǹkan ẹ̀ bọ́ ẹ̀ ká àtẹ̀síta tó jáde nínú ìwé ìròyìn lówùúrọ̀ tó ní. abalábí mo ń jẹ́ ìṣàní ìròyìn ó gbé nǹkan hánu
ẹ wo àwọn àjọ IPOB ìyẹn àwọn indigenous people of Biafra IPOB láàánú èdè yìí ọmọ àti sọ di mímọ̀ wọ́n ní gbogbo àwọn gómìnà tó wà ní apá gúúsù ìlà oòrùn tẹ́ bá jẹ́ pé lóòótọ́ etí méjì tẹ́ ní ọ̀rọ̀ lẹ fi ń gbọ́ kó bá dá kó bá sunwọ̀n gbogbo àwọn ọmọ àjọ IPOB tí wọ́n jẹ́ ọ̀dọ́ tẹ́ fi sáà mọ́ ẹ tètè ẹ̀jọ̀ ń dá wọn o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní gbàdógbàdó ó mà ṣetán láti gbé wá gbọ́dọ̀ àwọn ṣetán láti wọ ṣòkòtò kan náà pẹ̀lú yín o tá à ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fáwọn àjọ ọ̀hún Emma Powerful òun ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí ló ṣe kìlọ̀kìlọ̀ nígbà tí ó bẹnu àtẹ́lu bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkú òfin mú àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ aláìmọ̀ràn kankan tó jẹ́ pé wọ́n ń fún lórúkọ burúkú pé àwọn ló hùwà kò tọ́ ìwà ìjínigbé ìwà jàgídíjàgan láàrin ìlú lóyìn tó sì jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ ó ní ẹ wò gbogbo ayé ló mọ̀ pé òun wá ń sọ báyìí o wípé gbogbo àjọ IPOB tó jẹ́ pé ó wà káàkiri ó ní kò sóhun tó jọ o lẹ́yìn fábọ̀dà nípa àwọn orúkọ tẹ́ ẹ lọ́ fún àwọn kì í ṣe tàwọn ó ní àwọn tó yẹ kẹ́ ẹ mú tó jẹ́ pé wọ́n hùwà ìjínigbé àwọn darandaran wọ́n ní tó yẹ kẹ́ ẹ mú wọ́n ní wọ́n ní bó ṣe tọ́ bó ṣe wù wọ́n káàkiri láàrin ìlú ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé àwọn wá fún ìtẹ̀síwájú ó tó bá jẹ́ lóòótọ́ o wọ́n ní àwọn oníwà jàǹdùkú yìí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ti kéde wọn gẹ́gẹ́ bí oníwà ọ̀daràn ó ní gbogbo ìwà làásìgbò ìbámu ti má ṣẹlẹ̀ ó wá ní fìdí èyí o àwọn fún gbogbo ẹni sọ pé ẹ wo ẹ̀yin gómìnà apá gúúsù ìlà oòrùn gbogbo àwọn ọmọ àjọ àwọn tó jẹ́ ọ̀dọ́ tẹ́ fi sáà mọ́ ẹ̀ fún wọn sílẹ̀ òbí bẹ́ẹ̀ kọ́ àwọn ṣetán láti wọ ṣòkòtò kan náà pẹ̀lú yín tá ń sọ bẹ́ẹ̀ àwọn àjọ IPOB lọ́sọ̀dínmọ̀ láti ẹni tó jẹ́ agbẹnusọ wọn Emma Powerful ló ṣe àtẹ̀síta rẹ̀ inú ìròyìn tó jáde lówùúrọ̀ tòní. káàbọ̀ ìwé ìròyìn PM yé gàdàgbà ni mo rí eléyìí lápá tún pẹ̀lú àkọlé tó ń gbé tiẹ̀ pé IPOB tó mú iná ni o àmọ́ ó yàtọ̀ díẹ̀ bí o pé aláwàdà wọ́n ń ṣeré mọ́dé ni èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ìkànkánú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Kaduna ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ láàárọ̀ yìí ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó lóhun tá ò mọ̀ láò mọ̀ kò sẹ́ni tí yóò mọ̀ pé ẹni tí ń sin gbà ò ló lọ́wọ́ ẹni tó ń ṣerú àti kò lówó tó bá lóko oníṣẹ́rú òun ló dífá fún òyìn tó wọ́n dé yìí orúkọ tó wọ́n dé ń bí tí mo rí ni Alhaji Lawal Usman tó jẹ́ ìkàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹgbẹ́ alátakò tó tóbi jùlọ ní Nàìjíríà lásìkò yìí ní ìpínlẹ̀ Kaduna ló wá sọ̀rọ̀ sókè lóníṣẹ́rí ẹ̀ pẹ́ tán pé àwọn àjọ tán pẹ̀lú ní indigenous people of Biafra jẹ́ pé IPOB ni ó ní aláwàdà ni wọ́n pé wọ́n ń ṣeré mọ́dé ni àti pẹ̀lú wọn tún àwọn tó jẹ́ pé ọkùnrin wọ́n pọ̀ níye díẹ̀ tó jẹ́ pé ọ̀dọ́ ó ní wọ́n kàn fẹ́ ìfiyèsí ìjọba papọ̀ pé kí ìjọba papọ̀ kó lè fiyèsí wọn ni o ọ̀rọ̀ English àmì ló mú lọ́mọ pé if you do what everyone else does your difference will not be noticed wáyé pé tí ó kù táwọn ṣe náà ni ẹlòmíín ṣe ni wọ́n náà ṣe wọn ò ní kíyèsí yàtọ̀ ẹ tó bá ṣe nǹkan tuntun ayé afẹ́ pé yáwọ̀dù ẹ̀ pé òun ni àwọn IPOB yìí ń ṣe wọ́n kàn fẹ́ kí ìjọba papọ̀ FG kí wọ́n lè fiyèsí wọn ni o ó sọ ilé ìdímọ̀ ní Zaria ní ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ ìsinmi ní àná òde nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní wọ́n tẹ̀tún tẹnu kí àwọn ń lọ bí làwọn bá ṣe gbé àwọn àgbélàlà á kó Nàìjíríà ó ní ibo náà ń lọ ó ní ẹ̀tàn ni yé ọ̀rọ̀ ìwé aláwòye mi ló mú sẹ́nu mẹ́ pé èèyàn tọrọ ẹ̀jẹ̀ bí ìyá ọlọ́mọ kan wọ́n lọ́mọ ẹ̀ ń jà lóde ó ní èwo nú ẹ̀ àwọn àgbà tó ń là ká ìtọ́pọ̀lọ́ ń bẹ nu wọn tẹ́ pé àbọ̀rọ̀ ó tó fọlọ́gbọ́ pé èyí ẹ̀gbọ́n tó bí tí ò lábúrò ni èyí àbúrò tó bí tí ò lẹ́gbọ̀n ara ẹ̀ wálẹ̀ sí pé àwọn ilé ìfẹ́ lọ ó ní ẹ máa gbọ́ ẹ̀mọ Nàìjíríà tó dáa ní àgbáyé ìyẹn Usman ló sọ̀rọ̀ pé ta nínú àwọn ẹ̀yà Ìgbò yìí níbo ni wọ́n sí Nàìjíríà tẹ́ pé tipa ti ṣẹ́ pé wọ́n di akin pé wọ́n kì í ṣọ̀lẹ wọ́n kì í ṣe ẹyẹdẹ oníwà jìbìtì pé gbogbo ibi tán wà yìí náà ṣáwọn afẹ́fẹ́ pàdánù tó ti jẹ́ dúkìá iṣẹ́ wọn rà jẹ́ wọn tẹ́ pé ibẹ̀ náà ti rówó tán fi ń jẹ́ èèyàn láyé pé sáfẹ́ pàdánù ẹni ẹ wo ó sọ tó pọ̀ oníṣùgbọ́n àwọn IPOB yìí ó ní ẹ wo ó yẹ ká pè wọ́n jókòó kí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ kán jẹ́ kán mọ̀ nígbà pé ogun abẹ́lé àwọn tó ṣẹlẹ̀ nígbà náà àwọn tó ti ṣojú ẹ̀ tó gbọ́ bọ́mọ̀ bàbá ìtàn àwọn bá àrọ̀bá pé wọ́n nígbàdúrà kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ àti pẹ̀lú pé àwọn ọ̀dọ́ wọ̀nyí pé ọ̀dọ́ sì ni wọ́n dà pé ẹ wo ó sọ tó pọ̀ nípa IPOB pé aláwàdà ni wọ́n o ọ̀dọ́ ni wọ́n o wọn dá nǹkan mọ́ ni o pé ń bọ́ná ń lọ àti pẹ̀lú ẹ mú ìwé ìròyìn PM tó gbé jáde láàárọ̀ ìdí ẹ̀ mú kàn bẹ́ẹ̀ mo gbẹ́nu kó mbẹ́ ẹ kà ó. bàbá aláwìyé o mo ń jẹ́ o òṣèjà dókè lọ́hùn ó ṣe pàtàkì. mo wá ń jáde lálẹ́ ní ó Elédùmarè láti lọ ṣiṣẹ́ ọ̀tọ̀ mi Ọlọ́run dákun ṣamọ̀nà mi o. torí pé ìwọ
ẹ ṣáwa lọ́nà yóò kárí ọwọ́ kì í rẹnu àìní ìdẹ̀yìn o àdá kì í roko àìní bọ̀ wọlé àtẹ̀gbẹ́lẹ̀ ẹsẹ̀ dẹ̀nà o jẹ́ ń fa dùnú bọ̀ wọlé. ohun tí ń wọ́n jẹ́ ni mo jí lówùrọ̀. lọ́nà pé orí bẹ́ẹ̀. ẹ wo nínú àtẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní mínísítà fún owó náà lórílẹ̀‐èdè Nàìjíríà Zainab Ahmed ó mà ti sọ di mímọ̀ ó ní ẹ wo ìrẹsì tó gbówó lórí gàgàgà tó wo rẹ̀ wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kò ṣẹ̀yìn iṣẹ́ àwọn onífàyàwọ́ tó jẹ́ pé wọ́n kó àwọn ohun tó jẹ́ pé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti fòfin dè náà kò wọlé sí orílẹ̀‐èdè yìí ó sọ di mímọ̀ nígbà táwọn oníròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò ó ṣe àlàyé ó ní iṣẹ́ àwọn onífàyàwọ́ tó jẹ́ pé wọ́n kó àwọn ohun tíjọba ti fòfin dè wọlé sórílẹ̀‐èdè Nàìjíríà ó ló pẹ̀lú tó jẹ́ pé ó ṣàkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ètò sì jẹ́ pé ó ń fara hàn fún ìgbé ayé àwọn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí gbogbo nǹkan ti ṣe rí lásìkò yìí ní pàtàkì jùlọ ó ṣe àlàyé ó ní àwọn tó ń gbé wọlé yìí tó jẹ́ pé wọ́n máa pín káàkiri ọjà ó ní ọ̀pọ̀ àkóbá òun ló ṣe fún ìdàgbàsókè ohun ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti fún ìgbàyé gbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bákan náà nínú ọ̀rọ̀ ẹ̀ ó ṣe àlàyé pé àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ aláìṣòdodo ìyẹn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó àwọn ẹrù yìí wọlé ó ṣàlàyé ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó jẹ́ bí èrè gọbẹ láti ṣe fún ìfẹ́ ara wọn ó ní àti wípé ìwà kò tọ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wù ó lòun ló ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé pé kùdẹ̀kùdẹ̀ débá yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà Àjíà ó wá ṣe àtẹnumọ́ rẹ̀ ó ní ìjọba kú ti sakọ́ tí ń gbìyànjú láti lè dènà iṣẹ́ àwọn onífàyàwọ́ yìí kò ṣàmẹ́nubá àwọn tó jẹ́ wípé ìjọba ṣetán láti lè rí pé wọ́n lò láti lè fi dẹ́kun ìwà gbígbé ẹrù kò tọ́ wọlé sórílẹ̀-èdè Nàìjíríà kó má fàyà gbé wọlé lára wọn ni àwọn àjọ kọ́sítọ́ọ̀mù àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìyẹn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá yẹn DSS tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ọmọ ogun lọ́lọ́kọ̀ òjọ̀kan bákan náà ó ṣe àlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní láti dènà àwọn ẹrù fàyàwọ́ tó ń gbé wọlé ó ní báwọn ni ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe ní rúgọ́gọ́ sókè sí ó wá sáré mẹ́nu bá wípé ẹ wo àwọn ọmọ lẹ́gbìmọ̀ aṣòfin wọ́n ti bọ́wọ́ lù ó gọbọi owó tíjọba àpapọ̀ ṣe tán láti yá ó náà ti ní ìjọba ò ẹnì ṣó níbẹ̀ ẹ lọ gbowó tẹ bá fẹ́ gbà ó ní ṣùgbọ́n ìjọba ti wá ṣètò láti rí pé owó àwọn tó ṣe tán láti yá wọ́n fún bójú tó bá ṣe máa ná fún tó ní èròǹgbà láti lo owó ọ̀hún fún ìwé ìyàbàrà lọ síbẹ̀ ni àtẹ̀síta ìwé ìròyìn Vanguard náà òun ló gbé síta ṣùgbọ́n gbogbo ìròyìn pátápátá yìí náà fẹ́ fojú gan náà ẹ fẹ́ kà yékéyéké ẹ lọ sínú àtẹ̀síta ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ yẹn ọ̀hún níbẹ̀ lẹ́ ti máa bá pàdé. yé káàbọ̀ ìwé ìròyìn àtẹ̀síta Niger News rí o gàdàgbà ni mo rí lè tó ọ̀dẹ́ ń bí o pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ti ṣe àlàkalẹ̀ bí ó ṣe máa rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti Èkìtì látàrí pé kí ni o ìdíje gómìnà àkọlé tí mo rí nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní bá ò gbọ́lù ara Ọ̀yọ́ lágbára Ọlọ́run títí alẹ́ a ó gbọ́ orin wọn lódì fáfúnròyìn tó wọ́n de pé ẹgbẹ́ òṣèlú alágbàá tó ń tukọ̀ Nàìjíríà lọ́wọ́ yìí All Progressives Congress látàrí pé ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lóróyè ní ìpínlẹ̀ Èkìtì ní kọ̀pẹ́kọ̀pẹ́ ẹ̀dẹ́kẹ́ ní àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ bó ti hàn dé pé wọ́n ti ṣe àtẹ̀síta báyìí láti gẹ́gẹ́ bí wọ́n ṣe làkalẹ̀ nínú ìròyìn lára pé ohun tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ó ṣe ọ̀dẹ́ níbi pé ọjọ́ Sunday ọjọ́ ìsinmi àná òde yìí ni wọ́n gbé ìgbésẹ̀ pé ní oṣù 6 sí 7 sí àsìkò yìí ó dàbí ni pé ó máa wáyé láti jẹ́ pé ìdìbò wáyé o wọ́n wá ṣe ní àlàyé ń bí pé bí àjọ tó ń rí sí ètò ìdìbò ní Nàìjíríà tó dájú ní àgbáyé àjọ INEC ṣe làkalẹ̀ pé ní àsìkò báyìí wọ́n ṣe ìdìbò pé ní ọjọ́ 18 ọjọ́ 19 oṣù kẹfà ní o sí oṣù kejì o pé ìdìbò máa yé o gẹ́gẹ́ bó ti hàn dé pé ẹni tí jẹ́ pé gómìnà tó wà lórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ yìí pé ó máa kú olóróyè nígbà tó bá tó ń bọ̀ àti pẹ̀lú gómìnà tó wà lóróyè ní ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí òun á kú olóróyè pátápátá tó pé ó ti lo ẹ̀mẹ́jì lóróyè pé wọ́n ti wá sí àlàkalẹ̀ pé bójú pé a ní ó ṣe wọ̀ndé níbi pé àwọn òṣèṣọ́ yìí pé iye fọ́ọ̀mù iye báyìí náà pé wọ́n fi pamọ́ mi torí pé ohun tí a bá fi pamọ́ yìí òun ló máa ń níyì o àmọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives kan wọ́n ní raw material for progress is planning English àmì náà mú ọ̀rọ̀ ẹ̀ lò pé raw material ẹ̀ ń bá fẹ́ ní tẹ̀síwájú ó máa ní ètò ni o àmọ́ mo yẹn ń tajú kan tí mò ń wo ìròyìn náà ni mo rí bẹ̀ tán pé wọ́n lẹ́nìkan tó ń jẹ́ Bíọ́dún Oyèbánjí òun ni akọ̀wé fún ìjọba tó wà lóróyè lásìkò ní ìpínlẹ̀ Èkìtì pé àwọn kan wá ń gbé káàkiri àwọn olóńgbé kiri pé àwọn tẹ́ pé wọ́n pe ara wọn níbi agent of good governance pé Káyọ̀dé Fáyẹmí o àti ìyàwó ẹ̀rẹ́ lúwo wọ́n ti fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni ìfòròyìn tẹ́ kí wọ́n da òró bọ́ọ̀tù lé lórí bíyà 10 litre 5 litre 20 litre láti jẹ́ ọmọ ẹni tó máa gbà wọ́n ní kò sí tó ń jẹ́ o pé kálukú ẹ wo ròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ sì mọ̀ ṣá yé
ẹ̀yin tẹ́tí lẹ́ pọ̀ ju ẹ̀nà ọmọ ìròyìn. kò ní fa kèké tán ẹ. ó máa padà Àbújá jìnnà ọmọ tí yóò dẹ̀ níyà kì í dégbò ẹ̀yìn ẹ̀ka ó. ó ní àná. wọ́n ti lọ ti pẹ́ntì wọn bàbá àti ìyá ti lọ ti pẹ́ntì wọn. àná ikọ́. ọ̀fàn làwọn méjì àlẹ́ nìkan kan ẹ̀ka ó. dáadáa bí sí market àwọn ọdún ìròyìn tẹ̀síwájú. FM. ẹ wo ìdíre tí ọpọlọ mi sì ṣe jí pépé lẹ́ni ọdún mẹ́tàlélọ́gọ́rin tá à ń sọ bẹ́ẹ̀ Aláàfin ni ìyẹn nínú àtẹ̀síta ìròyìn Punch tó jáde lówùúrọ̀ tó ní ọba Lámídì Adéyẹmí ló mà sọ di mímọ̀ ó ní níwọ̀n ìgbà tí ọba ti rí wípé sẹ́ àní ọpọlọ èèyàn tíyàn rí dájú pé èèyàn ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ní gbogbo ìgbà ó ní báwo ni ọpọlọ irúfẹ́ ẹni bí ó ṣe ní jí pépé ọba yóò ṣí aṣọ lójú ọ̀rọ̀ yìí nílùú Ìbàdàn ìyẹn lánàá nígbà tó ń bá wọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga gan ìyẹn fáfitì ọ̀pọ̀ wọn ní Lead City Fásitì fún ti àṣekágbá ìkẹ́kọ̀ọ́ gboyè jáde ẹlẹ́kẹrìnlárú rẹ̀ lè tó jẹ́ pé ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé kò sí ọ̀nà ìpè fáwọn làwọn òkè ifá kò sí ń para o ẹni tó bá kọ̀ láti wá ẹ̀kọ́ tàbí láti rí pé ó ṣe àlékún ìmọ̀ tó ní onírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọpọlọ ló lè jí pépé ọba Adéyẹmí ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá bẹ̀ sí ní fi àwọn ohun kọ̀ọ̀kan ṣàkàwé ó ní ẹ̀wọ̀ ẹ̀pọ̀lọpọ̀ tó dá pé ó fẹ́ gbìn kan ó wá ń lo ajílẹ̀ ó náà lè fohun tá a fi ajílẹ̀ gbìn ká fi wé ohun tó jẹ́ pé ó gbìn ilẹ̀ mú jáde fún ara rẹ̀ ó ní ẹ̀tọ́ wà nù méjèèjì ó wá lọ́nà sọ wípé ó lọ́ ń lo ìsọ̀yè lọ́lọ́ tó pé ó kẹ́kọ̀ọ́ lé lórí ni à kí ni ìsọ̀yè ń fẹ́ ṣiṣẹ́ lé lórí láì ṣe wípé ó kẹ́kọ̀ọ́ ní bó ṣe yẹ kó kẹ́kọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ ó ní àìgbọ́fọ́ làwọn òkè ifá kò sí ń para ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ àti àwọn ògo wẹ́rẹ́ ó dẹ̀ máa fẹ́ ẹ̀kọ́ ṣàwàdà ẹ máa fẹ́ ẹ̀kọ́ ṣeré o ẹ túbọ̀ wá ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ẹ wá ìmọ̀ fún kún ìmọ̀ ó ní òun ló fà á tó fi jẹ́ pé ní ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́rin tóun wà ó ní ìjọba bí òun léèrè ohun tó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tóun lórí àléfà òun á sọ nígbà tóun bá ní kékeré ó ní òun á sọ ní kò sóhun tó fà á ju wípé òun ṣe ìtẹ̀síwájú lórí ìkẹ́kọ̀ọ́ àti ríríṣẹ́ àmúlò ẹ̀yẹn ọpọlọ òun ti dáadáa ó ní ìdíre òun ló fà á tó fi jẹ́ wípé ọpọlọ òun ó sì ṣe jí pépé fún dé yìí ẹ má fi àkókò ìṣeré ẹ̀yin ọ̀dọ́ nípa títẹ̀síwájú láti wá ìmọ̀ àti ẹ̀kọ́ kún ẹ̀kọ́ èló lè mọ ọpọlọ yín láti jí pépé dáadáa tá ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ Aláàfin ló sọ di mímọ̀ nínú àtẹ̀síta ìròyìn Punch tó jáde. káàbọ̀ ìròyìn Nàìjíríà kan rèé o àtẹ̀síta tí mo rí rè o yé gàdàgbà lè hàn di àmọ́ kò ṣeé gbójú kú o Daily Nàìjíríà eléyìí tí mo rí kò ṣeé gbójú kú torí pé ó ní kí n kàún àkọlé tó hàn dé ńbẹ̀ náà ni pé àwọn kan tó jẹ́ apá àríwá lọ́hùn ni wọ́n jẹ́ ọmọ ọbẹ̀ wọ́n ní àtìlẹ́yìn àwọn fún 2023 ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáńláyé ẹ̀yà Ìgbò ni o
àkọlé tí ó gbèrú nìyẹn ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ni o ó ní adákẹ́ má fọhùn àmọ́ tẹni tí ń ṣe o nígbà tí èèyàn tó bá fọhùn báyìí àmọ́ bí tó tẹni tí ń ṣe o lórí bá fún rẹ̀ jẹ́ pé wọ́n dé pé àwọn tẹ́ pé lábẹ́ àkóso orúkọ ẹgbẹ́ Association of Arewa Community tẹ́ pé ẹgbẹ́ ni wọ́n tó jẹ́ pé wọ́n ní ṣe pẹ̀lú àwọn ọmọ tí apá àti òkè ọ̀yà lọ́hùn àríwá lọ́hùn tẹ́ pé wọ́n wà ní nínú ẹ̀yà Ìgbò ní tẹ́ pé ibẹ̀ náà jókòó tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ń tajà tí wọ́n ń jẹ tí wọ́n mú lábẹ́ àkóso orúkọ yìí ní lọ́dún 2023 tó ń bọ̀ yìí o Ọlọ́run ajé ọba aláyé ju ọjọ́ náà lọ àmì àtẹ̀ṣẹ́ pé àwọn ń pè fún àtìlẹ́yìn fún àwọn ẹ̀yà Ìgbò kí àwọn náà ti di ààrẹ ní Nàìjíríà tó dájú ní àgbáńláyé gẹ́gẹ́ bó tẹ̀lé ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣẹ́ńtẹ́ pé ó jẹ́ ààrẹ fún àwọn àjọ ìtórúkọ ti ẹ̀wọ̀n débi Muhammed Umar ó ní ọ̀rọ̀ tá a bá gbọ́ látẹnu àkànnà àgbẹ̀ pé àtòdé ọ̀run ló ti wá ó ní ọjọ́ ìsinmi Sunday àná ní Umaya ni wọ́n ti ń sọ dímọ̀ pé ó yẹ kí àwọn ṣe àtìlẹ́yìn fún Ìgbò ó ń tàn bá ní kàn sọ nípa àwọn ọmọ bíbí Ìgbò pé ọkùnrin obìnrin ọmọdé àgbà pé àwọn jẹ́ àwọn tẹ́ pé wọ́n kó ni múra pé àárín wọn làwọn wà làwọn tí ń jẹ làwọn tí ń mu àwọn tí ẹ fẹ́ kó mẹ́ pé tó pé ń gbé èèyàn bá ń gbé jẹ́ pé èèyàn ń jẹ ó mu ó ń lọ láyọ̀ ó ń bọ̀ láyọ̀ pé ìlú ẹ̀ náà ni pé ibẹ̀ là á ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàkalẹ̀ pé ó wá tó àsìkò fún Nigerians tó dájú ní àgbáńláyé kí á ti wọ́n lẹ́yìn lásìkò yìí ní ọdún 2023 ó ń tán wá sí ẹ̀kan gbólóhùn kan gan nìyẹn ó tó àpérò pé tán wá sí eré àwa lè fún wọn ní àǹfààní ẹ̀kan sí pé ó yá ẹsẹ̀ ẹ̀kan eré ẹ̀ tún lọ ṣe sí o ọ̀rọ̀ English àmì ni ó ní your outcome in life depends on who is backing you pé kì í wá ṣe pé àwọn nìkan táwọn ń sọ yàwọn ń sọ ni pé kí àwọn èèyàn náà tún lè rí gẹ́gẹ́ báwọn ṣe ń rí i pé àwọn ṣe lè ṣe àtìlẹ́yìn fún wọn kó lè jẹ́ pé àwọn náà dé ipò ààrẹ ní ọdún 2023 wọ́n sọ tó pọ̀ ní bí láàárọ̀ tí mo rí ń bẹ̀ wà mọ́ ṣùgbọ́n mo ṣá bá ti ṣe làwí o ẹnìkan èèyàn náà ló di ẹnu wọn mú wéré yín Daily Nigeria yẹn àbí àtẹ̀síta ẹ̀ ibẹ̀ lèmi ti ka díẹ̀ tí mo gbẹ́nu kó ń bẹ̀ ẹ̀yin náà mọ̀ tí ẹ kẹ́ ṣe ẹ kà á o. Ọlọ́run tọ́lá o àtẹ̀síta ìròyìn Vanguard mo tún fojú gánì ìyẹn nínú ìwé ìròyìn tó jáde lónìí níbẹ̀ mo ti rí ibi tí gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Nyesom Wike ní bàbá mà ti forí sẹ́nu lónìí ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni yóò forí ara rẹ̀ gbé torí Olúwa làwọn bá dúró. kí ló fà ó ní gbogbo ẹnikẹ́ni tó jẹ́ wípé ẹ lọ ń dìtẹ̀ ẹ lọ ń gbìmọ̀ràn láti wó ìṣèjọba òun palẹ̀ láti lè rí pẹ́sẹ̀ ẹ sojú ìjọba ẹ̀hún dé lọ́lọ́run ò ní gbà fún ni ó ní láyé Ọlọ́run ò ní gbà fún iṣẹ́ ẹ̀ tó jẹ́ pé ẹ lọ ń ṣèpàdé ìdàkọ́kọ́ kódà kò ṣàmà mẹ́nuba àwọn ẹgbẹ́ òṣèlú kan tó jẹ́ pé ó ti kẹ́fín pé tó ti ń gbẹ́rọ̀ yìí pé ẹ lọ ń ṣèpàdé ìdàkọ́kọ́ láti sojú ìṣèjọba òun bólẹ̀ ó ní Ọlọ́run ò ní gbà fún yìí níbo gan ni gómìnà Wike tó ti sọ̀rọ̀ di mímọ̀ níbi èpè yẹn níbi ìsìn ìdúpẹ́ pàtàkì kan tó ti jẹ́ pé wọ́n ṣe láti fi ṣe àjọyọ̀ ayẹyẹ ẹni tó jẹ́ adájọ́ Simon Chibuzo Amade tó jẹ́ adájọ́ àgbà ìpínlẹ̀ Rivers lè tó wáyé ní ìyẹn ilé ìjọsìn tó jẹ́ pé St. Philip's Anglican Church tó wà ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ ló sọ di mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìwà aláàlú làásìgbò tó jẹ́ pé ó ń wáyé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yẹn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó ní gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ̀ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ̀ bẹ́gbẹ́ òun ṣe dàlù ní ó ní gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ó ní gbogbo ìpátá ilẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ó ní gbogbo ṣe ń lọ yó làásìgbò ó lè jẹ́ ká wà kálàáfíà lé ìjọba ṣùgbọ́n ó ẹnikẹ́ni tó bá lọ dìtẹ̀ tó bá lọ ń gbìmọ̀ràn láti sojú ìjọba òun gbólẹ̀ ó náà lọ wò nígbà fún fẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ wo ìròyìn ó kì í tẹnumọ́ jù bẹ́ẹ̀ láti kó ní òjẹ́ onífà kìkì tán kó má lọ kiri ẹ̀ mọ́ ọkọ̀ kábíyèsí ọlọ́run ẹ bá láti síta ìròyìn ẹ lọ sínú ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó ní níbẹ̀ lẹ́ẹ̀tì bá pàdé. ẹ̀yin Olúwa lógo ìjọ Holy Ghost Fire Apostolic. mo wá ń jáde lálẹ́ ní Elédùmarè láti lọ ṣiṣẹ́ ọjọ́ mi Ọlọ́run dákun ṣamọ̀nà mi o. torí pé ìwọ nìkan lẹ́mi yóò mọ̀ o lọ́rọ̀ lérò wá kì í ṣe mo lọ àmì kan àbíwọ́. mo gbéra nílé pẹ̀lú bisimilayi aramani arayi mi ọba jẹ́ ń darí bọ̀ wálé pẹ̀lálì àmúlùlé láyé o. iṣẹ́ ẹ̀ṣẹ̀ wa lọ́nà yóò kárí ọwọ́ kì í rẹnu àìní ìdẹ̀yìn o àdá kì í roko àìní bọ̀ wálé àtẹ̀gbẹ́lẹ̀ ẹsẹ̀ dẹ̀nà o.
ìjìnlẹ̀ ní ìwé ìròyìn abala àkọ́kọ́ lágbára ọlọ́run nìyẹn ó ṣe bẹ́ẹ̀ ti tẹnu àfikè bodò gun báyìí bẹ́ẹ̀ni ẹ máa retí wa lẹ́ẹ̀kejì lágbára ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí ọba tó dákú tí kò ní padà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ ìkànnì yìí ẹ ṣe sá o ẹ ṣe máa o ẹni àkọ́ ìkànnì àyíkóra olówó àbínú olówó ìkànnì àdúgbò rere mímí dòdò ní ẹja fẹ́tẹ̀ ènìyàn kábíyèsí ọlọ́njẹ́ àríyìn pẹ́ o Sodiq Akínbólú láìfò ní tọwọ́ ìbàjẹ́ àmì àti àṣẹ o nídìí ẹ̀rọ ìjìnlẹ̀ inú òlàbí ọ̀pọ̀ yẹmí nìyẹn o English teacher mi ní sí problem sí opportunities nínú àwọn ìṣòro tá à ń bá pàdé àǹfààní pọ̀ mẹ́gan farabalẹ̀ kó o lè rí kó o lè mú tó bá rí wa mú tó bá ti wá rí mú lóore ó máa ṣílẹ̀kùn fún mi lápàtún lápàsí níwájú àti ẹ̀yìn Benjamin Adesina Ọlọ́run tọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. títí dìbò àtàwọn alúròfẹ́ àti pàdé ìlàbàrà kejì Ọláyẹmí Àkànní lórúkọ mi ire o.